Salamu alaikum warahmatullahi ta'ala wa barakat. Gbogbo ilé ẹ má bínú o. Mo múùtù nítorí ọlá ìbò lẹ́yìn lóyìnbó ṣe máa ń pè é. Ṣé múùtù náà lẹ máa ń pè àbí múùdù? Ẹ jẹ́ bá mi sí à prógámù torí tọ́lọ́hun. Ẹ bá mi sí à rẹ̀. Ẹ bá mi sí à prógámù yìí. Alhaji Oríyọmí Hamzat, Muideen Charger, Alábàárù Bódìjà, Fas Àgbàlá Gabriel. Ẹjọ́ ta ló wà níbẹ̀ yẹn? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí? Ọládì púpọ̀. Moses ṣé ẹ ti ń gbọ́ mi? Yẹ́misí dáadáa ṣé ẹ ti ń gbọ́ mi? Ọlálérè, Ọláwọ̀yí ṣé ẹ ti ń gbọ́ mi? Ẹjọ́ tẹ́ bá ti ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀. Alhamdulillah. Alimọ́sí Allah. Ẹ jẹ́ bá mi sí à prógámù yìí. Al-ulama'u warasatul anbiya'i. Al-ulama'u warasatul anbiya'i. Àwọn àfáà ni wọ́n jogún ànábì Ọlọ́run. Èyí táwọn ń ṣe yìí, àìmọye mùsùlùmí ni mo rí tí ń sọ pé àfáà rẹ̀ bí pamọ́ ní à. Ìwọ̀n oríire tó lọ ń ṣe fún mi, tó lọ ń bá ṣe fún ọ, ọmọ gara ni. Ọ̀rẹ́dọ̀ mi ti ń tàbí pé kó fó dànù. Aláàjì ni mí, aláàjà ìyá mi. Aláàjà tún ní ìyàwó mi, èmi ni aláàjì, ọmọ aláàjà ọkọ aláàjà. Irú mi kọjá kéèyàn pé ń kó fó dànù. Ọlálérè, al-ulama'u warasatul anbiya'i. Ọ̀rọ̀ tí ń lọ nípa pẹtísàn. Mo sọ fún yín lánàá mo ní màá kọwọ́ bọ̀. Alhaji Oríyọmí Hamzat, wàláhì èmi àtàlájì Oríyọmí Hamzat jọ sọ̀rọ̀ lẹ́nu. Ẹ bá mi sí à prógámù yìí. Èmi àti Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kì í sọ̀rọ̀ wọn ní o. A jọ sọ̀rọ̀ confirm direct báyìí. Ẹ jẹ́ kí n tún wá sọ fún yín nígbà tí mo mọ̀t èmi àtàlájì Oríyọmí la jọ ń sọ̀rọ̀ lọ́wọ́. Mo pe àkúrú bí àgbà Oríyọmí láàárọ̀ yìí bí ẹ̀mẹ́rin sẹ́ márùn-ún àkúrú mísì kọ́ mi bẹ́ẹ̀ kò sí bí fún wa fáìn àkúrú láti pè mí padà torí pé ọ̀rẹ́ mi là àkúrú. Ọlọ́run wá ṣe táìmù tákúrú ó pè mí àti àkúrú àti Alhaji Abdulrahman Oríyọmí Hamzat wọ́n jọ wà papọ̀ ni. Mo ní àkúrú ọ̀rọ̀ kan mo fẹ́ bi ọ́ léèrè mọ́dàmẹ́ yìí pé Oríyọmí Hamzat ní àkúrú àkúrú ní Oríyọmí Hamzat. Ìtẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àkúrú ẹnu Oríyọmí lẹ ti gbọ́. Ìtẹ́ ẹ bá gbọ́ lẹ́nu Alhaji Abdulrahman Oríyọmí ọmọ Hamzat ẹnu àkúrú lẹ ti gbọ́. Muideen Charger, Alábàárù Bódìjà àti wà àtàwọn tí wọ́n pùsì ẹ orí burúkú àríyérayé lẹ́ padà ṣe. Torí pé ọ̀fẹ́ máa lẹ́rí àgbò méjì papọ̀. Èyí tí ò sí ọ̀fẹ́ máa sọ yípo wà. Ògùn dáná kan ọ̀tán ni Muideen Charger yìí. Ó lóun ògùn dá mẹ́wàá. Ọ̀rọ̀ pẹtísàn ti bẹ́lẹ̀ yìí. Gbogbo ẹ̀yin èèyàn wàláhì tàláhì súnmọ́bí láìlẹ̀dí láìláìláwà Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ọmọ sí o. Kọ̀ǹfà ni mo sọ fún yín o. Ẹ wo ẹ jẹ́ kí n gbé Al-Qur'ani wá. Ẹ wo Al-Qur'ani rẹ̀. Al-Qur'ani lélẹ́yìí. Ọ̀nà òdodo ní péèjì mi. Al-Qur'ani lélẹ́yìí. Muideen yìí olórí burúkú ọmọ ni. Inú mi dùn pé ìyálájé kì í sọ̀rọ̀ wọn nínú ìyálájé sọ. Ìyálájé pé ìyàwó Muideen. Ìyàwó Muideen dẹ̀ ń sọ yí pé ọkọ òun sọ pé
ṣé ẹ̀mí kọ́ àwọn méjèèjì kò ríra wọn. èyí táwa dẹ̀ wà fún ni pé àní báwo ni ilẹ̀ Yorùbá ó sì ṣẹ́tù báwo ni ẹ̀sẹ̀ ní àṣẹ ní problem Al-Qur'ani rẹ̀ wàláhì tàláhì súnmọ́bì láìlẹ́dí láìláìláwà Ajá Abdulrahman Oríyọmí Hamzat Oríyọmí ò mọ̀ sí pẹtísàn tí Muyideen kọ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ wò Kùránì mo fi ń gbáwájú yìí. Al-Qur'ani mo fi ń gbáwájú yìí. Ajá Abdulrahman Oríyọmí Hamzat ọmọ ọ̀dọ̀ Oríyọmí ti fọgbẹ́ ṣe ètò Oríyọmí ṣe lánàá tó gbomi lójú ẹ̀ Hamzat ó tún wá dá sí. Confirm èmi àti Ajá Abdulrahman Oríyọmí Hamzat a jọ sọ̀rọ̀ láàrin 1 hour sí 1.5 hours. ìtọ́ba wa mú odidi balẹ̀lẹ̀ tọ́nà ń dẹ̀ nàrú ayé ẹ̀ bẹ́ẹ̀ yẹn tí ń fi gbogbo tó fẹ́ jẹ́nu ayé ẹ̀ àti tó ti jẹ́nu ayé rẹ̀ tí fi ń búra lórí nǹkan bẹ́ẹ̀ ni ọba tó gbóǹtọ̀ ń gbọ́ ọ̀tọ̀ Ọlọ́run lórí wẹ̀ níbẹ̀. Tani ẹ náà tani. ẹ má bínú ẹjọ́ Al-Qur'ani rẹ̀ Muyideen yìí olórí burúkú ni àtòun àtàwọn tí wọ́n ajá kí ẹ̀ àníwọ̀n náà máa wọ́n rasa. Masali kaoribaya kasaida ya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn. Masadali kapa gbọ́rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Àwọn àfáà ni wọ́n jogún ànábì Ọlọ́run. Adẹ̀gbọ́dọ̀ bá àfáà lórí àtúnṣe. Ajábàrámọ́ ni Oríyọmí ọmọ Amsat. Wàlẹ́ Oríyọmí ọmọ sí pẹtísàn. Oríyọmí fi bọ́ọ̀lù ń ṣe tóbi tó, wọ́n fi ń búra fún mi. Aláàjì Oríyọmí fi gbogbo ìgbésí ayé wọn, wọ́n fi ń búra fún mi. Aláàjì Oríyọmí fi gbogbo dúkìá wọn, wọ́n fi ń búra fún mi. Aláàjì Oríyọmí fi tí wọ́n ti jẹ́nu ayé àti tí ó tún jẹ́, wọ́n fi ń búra fún mi. Lórí ọ̀rọ̀ pẹtísàn yìí, Àlùkùránì mo fi ń gbáwájú yìí. Ẹ jẹ́ bá mi sí àprógámù yìí. Gbogbo ayé yé wa, bójú bá farabalẹ̀ yóò rí mú. Gbogbo yìí àwọn tí wọ́n wà ní pẹtísàn wọ́n máa jẹ̀bi. Ẹ wá gbọ́n tí Ajábàrámọ́ ni Oríyọmí Amsat ti sọ. Mi kì í sábà tí mo ń rìkọ́dù ọ̀rọ̀ yẹn o. Bí wọ́n gẹ́ pè mí mi lè rìkọ́dù ẹ o. No, láíláí. Àmọ́ máa fi Àlùkùránì búra. Máa fi Àlùkùránì ṣe kí ni máa fi búra. Tó o bá pẹ̀ lórí live, tó o lọ fẹ́ káyé èèyàn gbọ́, ó wù ọ́nù. Máa fi Àlùkùránì búra. Ẹ má dẹ̀ jẹ́ kí n tẹ̀ ọ̀rọ̀ tí mo bá fi Àlùkùránì búra lé lórí. Wàláhì tàláhì. Súnmọ́ bí láìlẹ̀ ní láìlẹ̀ kọ̀ǹfààní. Bàbá tó dé, èyí tó ti lọ ẹjẹ́ ẹgbàpọ̀ ti lọ. Nobody about mistake. Nobody about mistake. Àwọn tí wọ́n ajá kí mú, àwọn tí wọ́n lòdù Muyideen lọ́wọ́ yìí. Ìṣẹ̀dá gbogbo Nàìjíríà, ìṣẹ̀dá gbogbo ọmọ Yorùbá. Ìṣẹ̀dá pé àánú ni Àgbàlá Gabriel ṣe Muyideen. Ìṣẹ̀dá gbogbo àwa yìí náà, ó máa ní gbogbo iye wọn lára. Àwọn náà máa banújẹ́ kí ayé wọn ni. Torí oore ni Àgbàlá Gabriel ṣe. Oore ni Àgbàlá Gabriel ṣe Muyideen. Aláàjì Oríyọmí Amsat jẹ́ kó yé mi pé àwọn ò rí Muyideen rí. Ọ̀rọ̀ tó Oríyọmí sọ mi pé Muyideen ò tó bẹ́ẹ̀ kọ́ kọjá wájú Àgídìgbò. Àwọn ọmọ òun máa lu tí òun díẹ̀ ni. Ṣáàmì pé Muyideen gbé omijé tó korò lójú Àgbàlá Gabriel ni. Lójú Àgbàlá Gabriel àti Oríyọmí Amsat. Ìkúnlọ́wọ́ wo lóríyọmí ọ̀wà sọ pé fẹ́ ṣe fún nítorí kíni? Fún kíni? Ẹgbọ́ Aláàjì Oríyọmí Amsat gẹ́ tó ń jẹ́ kó yé mi pé tí wọ́n bá kọ pẹtísàn, àìmọye pẹtísàn tí wọ́n ti kọ máa wọn, tí wọ́n bá kọ pẹtísàn, ẹni tí wọ́n kọ pẹtísàn
tí ẹ bá ní owó ẹni tó pẹtísẹ̀ rẹ̀ náà gbọ́dọ̀ jókòó àwọn ọlọ́pàá dẹ̀ ní right láti sọ pé ẹni bẹ́ẹ̀ lọ pẹtísẹ̀ bó tiẹ̀ jẹ́ pé Muyideen àwọn kan ni wọ́n máa gbà lámọ̀ràn àwọn kan ni wọ́n fún lówó àwọn kan ni wọ́n fún gba lọ́ọ̀yà fún gbogbo iye wọn pátá lÓlódùmarè ó fi ṣẹ̀sìn. àbá fi jùbọ́ ní Harun wà fílì kìdáàmì makirumatun wà ní mọ́rẹ́ bí jùbọ́ ní láyà jùmọ́ ní kàdárì. Fadésọlá owó ẹ̀yẹ àbúrò ní sẹ́yìn ṣé kìí sọ tọrọ fún yín Alhaji Oríyọmí ò ní torí Muyideen bóde ọ̀rọ̀ tí mo ń sọ fún yín bó ṣe rí nìyẹn Kùránì lélẹ́yìí Oríyọmí ọmọ sí ẹgbẹ́ tí mo ń sọ fún yín ajábàá ní Oríyọmí ọmọ sí Alhaji Oríyọmí Àmùsátì àjọ ríra rírí ojú báyìí rí mo fijọ́ tí máa pàdé ọba tó ní mi búra lẹ́yìn kí n máa wo program Oríyọmí Àgbàlá Gabriel àjọ ríra rírí ojú báyìí rí mo fijọ́ tí máa pàdé ọba tó ní mi búra lẹ́yìn kò sí kankan tí mo fẹ́ gbà ń bẹ̀ èmi dúró lórí pé àní gbà kẹ́nìkan ó ṣàbòsí ẹnìkan mo ṣe program lánàá mo ní tí mo bá ṣèwádìí tó bá jẹ́ pé Alhaji Oríyọmí Àmùsátì báyìí mọ̀ sí bá a ṣe kéré mọ́ ní gbogbo yóò ṣe mọ̀ pé àṣẹ ẹ̀fọ́ a máa já bàálù ajábàá mẹ́rin Oríyọmí ọmọ sí o. Alhaji Oríyọmí ọmọ sí àmọ́ dé èmi lójú pé bí ọ̀tá Àgbàlá Gabriel tí wọ́n bá pé igba lọ́nà ẹgba ọlọ́run wọlé abí Al-Qur'ani ṣe tó wà inna jundana lahumul ghalibun Àgbàlá Gabriel ní ọmọ borí wọn. ẹ bá mi ṣe program àmì tí ọ̀rọ̀ nípa Ajábàá mẹ́rin Oríyọmí Àmùsátì ẹ jẹ́ kílíà rẹ̀ kọ̀ọ̀kan Oríyọmí Àmùsátì. Oríyọmí Àmùsátì sọ pé Muyideen ní ò tó bẹ́ẹ̀ kó kọjá lẹ́fàrọ́mẹ́ntì Àgídìgbò Muyideen ní ò tó bẹ́ẹ̀ kó kọjá ní ẹ̀fàrọ́mẹ́ntì Àgídìgbò ṣẹ́rọ wá nínú. bẹ́ẹ̀ni Alhaji Oríyọmí Àmùsátì ọgbọ́dọ̀ torí ọ̀rọ̀ Muyideen jáde mọ́ Lawal Bisola àbúrò ní sẹ́yìn Alhaji Oríyọmí Àmùsátì ọ̀nà Ìlọrin ló tún wà báyìí kọ́nà ó jẹ́ kí wọ́n gúnlé ayọ̀ lónìí Èkó ni ó tún sùn Alhaji Oríyọmí Àmùsátì dẹ̀ jẹ́ kó yé mi pé pààtì àwọn àti Àgbàlá Gabriel ọ̀pápọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní àgbẹ̀ ní Muyideen ní Alhaji Oríyọmí Àmùsátì ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ní Ajábàá mẹ́rin Oríyọmí Àmùsátì Àgbàlá Gabriel ẹni tí ń fi àánú gba àwọn èèyàn ní pààtì yàn papọ̀ káwá fi pààtì gẹ́gẹ́ papọ̀ Alhaji Oríyọmí Àmùsátì ní pé kí ló ń fẹ́ máa bínú Àgbàlá Gabriel sí káàtì ẹ̀ pa abáwá rí àwọn abala ibìkan tó Oríyọmí Àmùsátì ṣe mistake lánàá nìyẹn recently ti ń ṣẹlẹ̀ yìí kọ̀ káàjì Oríyọmí Àmùsátì Al-Qur'ani tó mo tún gbé dání yìí o ọ̀rọ̀ tí yẹn bá sọ láàrin 1.5 hours pẹ̀lú ìfití tó bí Ọlọ́run búra tó ní tọ̀hún fi dúkìá rẹ̀ búra tó ní tọ̀hún fi tó ti fẹ́ jẹ́nu ayé búra tó ní tọ̀hún fi tó ti jẹ́nu ayé búra tó ní tọ̀hún fi ìṣẹ̀dá ara rẹ̀ ti fi búra ẹ gbàgbé ẹ kú lórí ẹ̀ kọ̀ọ̀kan Oríyọmí Àmùsátì àmọ́ mo fẹ́ kẹ́ ẹ lọ gbà pé kùlámà àwòkọ̀dùn náírà lílẹ̀ àrìbì àti fún àwòláwò gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú ẹni àbí wọ́n fi ọ̀bẹ gbé kúrò nínú ìyẹ́ ẹ̀ tó bá ròyìn pé òun fẹ́ máa dáná ogun òun fẹ́ máa dáná ìnira
mọ́ Àgbàlá Gabriel ọlọ́run wọlé àlùbáríkà ọjọ́ òní ọjọ́ Jímọ̀ ó ń tọ̀ wọ́n kígbe ìnira tí èkú ò láyé ni. àyùbá wá dá kọ́ọ̀lù lóhùn ara ò ní onítọ̀ tí èkú ò láyé ni. tọ́ba jọmọ ń tẹ̀sí ni sọ pé a máa pè tí ó kò sí bẹ́ẹ̀ tí wà fún. wọ́n ṣe program lọ́wọ́ yàtọ̀ tó padà. ẹjẹ bàbá mi sí à Àgbàlá Gabriel kò ní rí nira Gabriel kò ní rí nira lọ́la ọjọ́ òní ọjọ́ Jímọ̀ Gabriel kò ní rí nira. ìwọ kan bí mi lẹ́rẹ̀ẹ́ pé wàhálà mi ṣe pọ̀ tó báyìí mo ní ṣé mo ìwọ lọ́ra fóònù fún mi ni ìwọ kọ́ ra fún mi ọ̀rá dátà fún mi àníwò làmọ́ wọ́n rà sátúlẹ̀ àǹbíyá yìí àwọn àfáàní ejogún ànábì ọlọ́run èyí tí bá ń dàrú ó yẹ káàfọ́ lè dùn ń bẹ̀ láti ṣàtúnṣe ni not because of anything mo fẹ́ kẹ́mẹ̀ pé Muyideen yìí ẹyẹ balẹ̀jẹ́ ni ẹyẹ bọ̀rẹ̀jẹ́ ni ẹyẹ túbìtúran ni Muyideen chájà yìí alábàárù Bódìjà yìí ẹyẹ balẹ̀jẹ́ ni ẹyẹ bọ̀rẹ̀jẹ́ ni ẹyẹ túbìtúran ni. kò dẹ̀ sí ẹni náà tí capacity rẹ̀ fẹ́ tó tọ́lọ́hún bẹ̀lẹ́ pé yóò ju tọ́lọ́hún lọ. kò sẹ́ni náà tí capacity rẹ̀ tó tọ́lọ́hún bẹ̀lẹ́ pé yóò ju tọ́lọ́hún lọ. gbogbo yìí ẹ̀yin tẹ́ ẹ bá ń fún Muyideen ní support on behalf Muslim on behalf Christian ọba tó ti àwọn ìjọ àbílẹ̀ àbírí ìjọ kìíní àná ọlọ́wọ́ tẹ gbogbo yín rì ni. gbogbo yín pátá ọlọ́run tẹ̀ yín rì ni torí pé mo ń tẹnu mọ́ nǹkan kan fún yín sẹ́ẹ̀ Àgbàlá Gabriel òpólò kéèyàn wá gba Jésù sínú ayé o èmi tẹ́ẹ̀dẹ̀ wò yìí Jésù ń bẹnu ayé mi gbogbo mùsùlùmí tí ó bá gba Jésù sínú ayé rẹ̀ Islam rí o pé ẹ gbọ́ mi yé gbogbo mùsùlùmí tí ó bá ti gba Jésù sínú ayé Islam rí o pé ànábì wa Ìsá ni wọ́n pè ní Jésù ànábì Ọlọ́run ni Quran dẹ̀ sọ fún wa pé lánú fàríkù bẹ́ẹ̀ ni àdí mi rùsùlí gbogbo àwọn ànábì mi Ọlọ́run kò sí yàtọ̀ láàrin wọn bẹ́ẹ̀ nìkan bá wà ló ń gbàfẹ́ nìkan kò gbàfẹ́ nìkan Islam rí o pé. bẹ́ẹ̀ náà ni wọ́n tó bá lọ́jọ́ ọmọ lẹ́yìn Jésù tó bá níta ní jẹ́ Muhammad ẹ̀sìn rí o pé sọ àmì pé kò pé tẹ́lẹ̀ àìpé tó wá kún àìpé a ní ìkàyé ọ̀rọ̀ tí mo wá kílíà ó nìyí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kò mọ̀ sí ọ̀rọ̀ pẹtísàn o. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ọmọ sọ̀rọ̀ pẹtísàn o. Dàrẹ́tì ni kì í sọ̀rọ̀ wọn ni o láti ìdájí mo ti pín àkúrú mo dẹ̀ pé láì márùn-ún kò ráàyè gbé mo mọ̀ pé àkúrú bíìsì ni àkúrú dẹ̀ ṣe tó pè mí padà Ọlọ́run wá ṣe àkúrú ọmọ kíni tí mo fẹ́ sọ. àkótákùrú wá pè mí òun àti ọ̀gá ẹ̀ Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ni wọ́n jọ wà papọ̀ wọ́n travel mo ní mo fẹ́ béèrè ọ̀rọ̀ kọlọ́ nípa Alhaji Oríyọmí Hamzat sàkátàpàrà là ń ṣètò àbí tó bá jọ bọ̀lọ̀bọ̀lọ̀ àìsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àyè tẹ́mi máa jókòó sí tèmi ní ti di sòdodo ọ̀rọ̀ mi ní síbẹ̀ kí ló tún kù táwọn falilayi alhamdu torí pé àdìkọ́ ní àtú káńsù láàyè fún náà gbogbo ẹ̀dá tó bá ti ní tẹ́lọ́rùn gbogbo ibi tí bá ń dé nọ́mbà 1 ní ọmọ jẹ́.
mo mẹ́nu lé àkúrú ní aláàjì náà wà bí ọyá gbé fún Bọ́lájí Oríyọmí Hamzat Mọ́lájí Abrahamu Oríyọmí Hamzat ọ̀rọ̀ pẹ́tísẹ̀ tí ẹ̀kọ́ máa Àgbàlá Gabriel aláàjì ń fìgbésí ayé ẹ̀ búra pé níṣẹ́ tí wọ́n ń sọ social media gan lòun tó gbọ́ wàláì alukurani rẹ o wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀ ní láìláìláwà aláàjì Oríyọmí dẹ̀jẹ̀ kó yé mi pé tí wọ́n bá pẹ̀tí ẹni tó pẹ̀tí sẹ́yìn dandan ni kí àwọn ọlọ́pàá pírísẹ́ẹ̀tì ẹ̀ pé ẹni tó pẹ̀tí sẹ́rẹ̀ ẹni tó pẹ̀tí sẹ́rẹ̀ kódà Àjì Oríyọmí jẹ́ kó yé mi pé tó bá jẹ́ pé ẹni tó pẹ̀tí sẹ́yìn gan ló bá jẹ̀bi àwọn ọlọ́pàá nọ́ọ̀kì ẹ̀ àwọn ọlọ́pàá máa nọ́ọ̀kì ẹ̀. Oríyọmí ní tó bá jẹ́ pé ọ̀rọ̀ pẹtísàn ni wọ́n máa wè pé pẹtísàn àwọn ti close kọ́kọ́rọ́ alátẹ. Ànábì mọ̀ yìí pé Ọlọ́run wọlá ìṣẹ̀dá tó ṣẹ̀dá Àgbàlá Gabriel Ọlọ́run wọlá gbogbo iye orí tí Àgbàlá Gabriel ń ṣàánú fún yóò wọlá gbogbo ẹni táyé rẹ̀ ti ta kókó t'Àgbàlá Gabriel ti túlẹ̀ yóò wọlá ẹni tí Àgbàlá Gabriel ti nu omijé tó korò kó lójú ẹ̀ gbogbo yìí àwọn tí wọ́n bá dojú ogun kọ Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ kan yìí ni. Kùlámà àwòkọ́dù náírà lèlè àríbì àti fún àkùlọ kí lè fẹ́ pọ̀ gbẹ̀ni ṣe. Ìwọ Muyideen alábàárù Muyideen chájà sọ̀rọ̀ ayé ẹ̀ lóde. Ọwọ́ sọ̀rọ̀ ẹ̀ di aláǹgbá orí èṣù ọ̀rọ̀ rẹ̀ ò ní ìdíkàdìkà kó ṣépè fún ọ ìwọ gẹ́gẹ́ ìwé èpè ló ń hù ìrìn èpè ló ń rìn iṣẹ́ èpè ló ń ṣe kódà aṣọ èpè ló ń wọ̀. mọ́dàmọ́ pé ọ̀rọ̀ tí ọmọ Muyideen sọ fún ìyàwó ẹ̀ níyàwó rẹ̀ wí ní prógámù Yálájé. Gbogbo ayé ọ̀rọ̀ yóò kan Àjì Oríyọmí Hamzat o ìgbìyànjú di effort àbúrò ní sẹ́yìn ọlápẹ́lẹ́ Al-Qur'an ìgbìyànjú ẹ̀ ní rárí ẹ̀ ní kábàámọ̀ ẹ̀ ní sẹ̀sì kí ayé yín àánú ọmọ bá ń lé yín bá ọ̀rọ̀ tá a jọ sọ mọ́sáàsì yín kejì ẹ̀ tí ì dá sí o ètò àdẹ̀kọ́ lábàákúpa kí ẹ̀yin lẹ́kọ́ o Ọlọ́run lọ́mọ iye àkáǹtì owó yẹ̀yìn gan ọmọ ní dolo sí kẹ́yà ayé yín ọlápẹ́lẹ́ Al-Qur'an ọlá abọ́lọ́ ń ṣètò Àgbàlá Gabriel kò ní rí nira lọ́lá ikùn lẹ́ á bí a mọ́ Gabriel kò ẹ̀yà fáìdà Gabriel kò ní rí nira lọ́lá ikùn lẹ́ á bí a mọ́. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ a. Àgbàlá Gabriel kò mọ̀ọ́mọ̀ ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ a. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ a. Àwọn olólùfẹ́ rẹ̀ ká má ṣe rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Àwa gẹ́gẹ́ ká má ṣe rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Àyà Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Ọmọ rẹ̀ kò ní rí nira
ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ ṣé ìgbọ́n tí mo sọ fún yín ni ètò àǹtírìtì wàláhì tàlẹ́ mo stand ni Mufti Majesty mo ń wá nọ́mbà Mufti Majesty máa pẹ́ Mufti Majesty direct ẹni tó bá mọ nọ́mbà Mufti Majesty ẹ sẹ́ndì ẹ̀ sí mi ẹ sẹ́ndì ẹ̀ sí mi kí la fẹ́ fi ọ̀dàlẹ̀ ṣe ká máa fi bí sóore kí la fẹ́ fi ṣe èyí tí wò lè gbà kí la fẹ́ máa fi lọ yẹn.